ṣe táwa tòní wá ń pè tí ọ̀dà ọ̀mà àwọn àfa àwọn àtàrà wọn ní ìwọ Ọlọ́run à ń fẹ́ kó ṣe báyìí fún wa Ọlọ́run àṣẹ ní tẹ́ ń béèrè náà nì àwa tòní akékékékéké Ọlọ́run ò sì wo bẹ̀ torí pé kí ló dé tí ò jó wo bẹ̀ àníyàn wo la fi ṣàdúrà àníyàn wo la fi pè é àníyàn wo la fi bẹ̀ ẹ́ bóò ní gbáàyà wa rí àwọn àtànáwó gbáàyà wọn mọ kànga àwa tòní gbáàyà wa ò mọ́ síra wa à ń dọ̀tí ara wa à ń yẹ̀yẹ́ ara wa à ń bàtà ara wa jẹ́ à ń kéta ara wa à ń gan ara wa à ń ṣe sí ara wa sáwà àwọn náà láwà àkójọ àwa tá à ń bọ̀wọ́ tó ṣe pọ́wọ́ tá à ń bọ̀ kò dénú wa à kà ń bọ̀wọ́ ojú ayé ni àwọn àtànáwó ọwọ́ ọkàn mọ́ kànga ni wọ́n fi ń bọ̀wọ́ ni wọ́n fi ń bára wọn jòkó ni wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ àmọ́ wa tòní kò rí bẹ́ẹ̀ mọ́ ìní ọjà àdúrà ó tètè máa gbà mọ́ àsìkò tá a dákẹ́ nì tó yọ ọmọ wò báyìí àsìkò wọn là ń lò lọ́wọ́ yìí bá ọba rò tọ́tọ́ bá lọ sọ wọ́n sì pa ọ́. Ndá Mahaza. Àjànfọ́dí olólórí yìí o ọlọ́run bu aláìbáríkà rẹ̀ wà níyì ọlọ́run. Àmín. Ó ní ha bẹ́ẹ̀ ti ń wáyé yìí. Ndá Mahaza. Ẹ̀yin mú ni lórílẹ̀-èdè Nàìjíríà. Ndá Mahaza. Ẹ̀yin tilẹ̀kùn mọ́ ni tilẹ̀kùn mọ́ dára lórílẹ̀-èdè Nàìjíríà. Ndá Mahaza. Ẹ̀yin akọ́bọ̀mù gàrí sí ìyàn lọ́wọ́ lórí ipò dára lórílẹ̀-èdè Nàìjíríà. Ndá Mahaza. Ẹ̀yin tẹ́ ìgbé ẹ̀kọ́ bọ lẹ́yìn ẹ̀ lọ́ọ́ kó wọn wá lórílẹ̀-èdè Nàìjíríà. Ndá Mahaza. Ẹ̀yin tọ́lọ́hun kó wà lé lọ́wọ́ tẹ́ ń jẹ́ apàṣẹ aṣòfin à ń pè yín. Ndá Mahaza. Bẹ́ẹ̀ bá ń wọlé báyìí tí ń lọ báyìí bí tí ń lọ yìí ìjọba wa gbogbo ìjọba Nàìjíríà ló dáa jù ìjọba Nàìjíríà gúdù gan wọ́n dáa púpọ̀ jókà tó dáa ń bẹ lọ́wọ́ ìjọba Nàìjíríà níbi ká ṣòfin kọ́ lọ bó ti yẹ kọ́ lọ Nàìjíríà lọ́wọ́ fún ẹ̀yin Ọlọ́run yóò san yín lẹ́san. Sinfani min ummati. Ànábì ní ìran méjì inú àwọn ọjọ́ mi. Idha salaha. Ọ̀yá yìí. Idha salaha. Àwọn ìran méjèèjì ni tí wọ́n bá lálàáfíà tí wọ́n dá tí wọ́n dúró dédé. Salahati ummati. Àwọn ọjọ́ mi ó sì lálàáfíà wọn ó sì dá. Wa idha fasada. Àmọ́ àwọn ìran méjèèjì ni ó tí wọ́n bá bàjẹ́. Fasadati ummati. Gbogbo ọjọ́ mi ní bàjẹ́. Ali ulama wal umara. Àwọn méjèèjì wo wá ni ìran méjì wo wá ni àwọn àfa àwọn aláṣẹ. Kalamun qadimun. Kalamun qadimun. La yamallu sama'uhu. Ọ̀rọ̀ Ọlọ́run ni kì í sú etí gbọ́. Tanazza an qawli wa fi'li wa niyyatin. Yashfi min kulli da'in wa nuruhu. Ashtafi min kulli da'in wa nuruhu. Dalilun li qalbi inda jahli wa hayrati. Gbogbo àwọn ọmọ àlùbáríkà àwọn ọmọ wẹrẹ tó máa jòkó wọ̀nyí ọlọ́run mọ́sà sí wọn bá ti fẹ́. Faya rabbi matti'ni bi sirri hurufi. Wa nawwir bi qalbi wa sam'in wa muqlati. Wa nawwir bi qalbi wa sam'i wa muqlati. Wa nawwir bi qalbi wa sam'i wa muqlati. إلهي لا تعذبني فإني
مقر بالذي قد كان مني إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني رجائي إليك لا تبتع رجائي وكن لي ناصرا ألو أنت رجائي وما لي حيلة إلا رجائي رجائي إليك لا تقطع رجائي ọlọ́run má jára kẹ́ni kọ̀ọ̀kan wọ ọlọ́run. فكن لي ناصرا أنت رجائي فما لي حيلة إلا رجائي alájẹlẹgẹ àlétè kata lè dá sọ́lọ́run a sì lọ́gbọ́n kan fún. إلا رجائي tayọ kára kan tá a bá ń fẹ́ sọ́dọ̀ ọlọ́run. لعفوك إن عفوت وحسن ظني bọ́bá ti mójú kú òfẹ́ dà á bọ́bá ti mójú kú òfẹ́ dà báyìí ọ̀rọ̀ yẹn dúró nù ni mójú kú òfin gbogbo wa ọlọ́run. يظن الناس بي خيرا فإني لشر الناس إلا متعف عني bó ti rí nù. لشر الناس إلا متعف عني àwọn àfáà tí wọ́n ti lọ ẹni ọlọ́run ni wọ́n. كرمكم الله gbogbo àwọn wàlíyìí ọlọ́run tí wọ́n ti lọ ni ọlọ́run sún wọn mọ́ra ara rẹ̀ ó sì súnra rẹ̀ mọ́ wọn. bí wọ́n bá sì ti ń pe ọlọ́run á sì máa dá wọn lóhùn èé ṣe táwa tòní wá ń pè tí ọ̀dà ọ̀mà àwọn àfa. ذهب الرجال المقتدى بفعاله والمنكرون لكل أمر منكر. àwọn àtàrà máa ní ìwọ ọlọ́run à ń fẹ́ kó ṣe báyìí fún wa ọlọ́run àṣẹ ní tẹ́ ń béèrè náà nì. àwa tòní akékékékéké ọlọ́run ò sì wo bẹ̀ torí pé kí ló dé tí ò jó wo bẹ̀. àníyàn wo la fi ṣàdúrà àníyàn wo la fi pè é àníyàn wo la fi bẹ̀ ẹ́ bóò ní gbáàyà wa rí àwọn àtànáwó gbáàyà wọn mọ kànga àwa tòní gbáàyà wa ò mọ́ síra wa à ń dọ̀tí ara wa à ń yẹ̀yẹ́ ara wa à ń bàtà ara wa jẹ́ à ń kéta ara wa à ń gan ara wa à ń ṣe sí ara wa sáwà àwọn náà láwà àkójọ àwa tá à ń bọ̀wọ́ tó ṣe pọ́wọ́ tá à ń bọ̀ kò dénú wa à kàn ń bọ̀wọ́ ojú ayé ni àwọn àtànáwó ọwọ́ ọkàn mọ́ kànga ni wọ́n fi ń bọ̀wọ́ ni wọ́n fi ń bára wọn jòkó ni wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ àmọ́ wa tòní kò rí bẹ́ẹ̀ mọ́ ìní ọjà àdúrà ó tètè máa gbà mọ́. ذهب الرجال المقتدى بفعاله والمنكرون لكل أمر منكر. wáàsí náà ni wáàsí ń jẹ́ gbọ́dọ̀ lọ àná wáàsí ni kọ́dà kí wọ́n má ju mẹ́rin tó ń bẹ̀. bàbá sì wọ ọlọ́run àdúrà àwọn àṣìgbàdì bí wọ́n ti gbé gèlè tè àṣìgbàdì bẹ́ẹ̀ lọ. وبقيت في خلفي يسكي بعدهم بعد ليدفع معور عن معور لا يوجد الخير إلا في معدله. àkójọ gbogbo ẹ̀ la wí àwọn àfáà kéékèèké tọ̀ọ̀rọ̀ ayé ń bá tiẹ̀ lọ náà ni ẹrú ọlọ́run kan ní sáyé ó sì dá bí ìtàtẹ̀yìnwá
wàlí ọlọ́run kan ní kò lè dá a mọ́. لا يوجد الخير إلا في معادنه. torí pé táwọn àtàná ò ṣe àwa tò ní ṣe ìrìn táwọn àtàná ò rìn àwa tò ní rìn ọ̀rọ̀ tí ò sí lẹ́nu àwọn àtàná lọ́rọ̀ burúkú ń bẹ lẹ́nu àwa tò ní ìwà tí ò sí lọ́dọ̀ àwọn àtàná níwà àìdá ń bẹ lọ́dọ̀ àwa tò ní. àwọn àtàná ìpààyàn wọ́n á yí èèyàn ni àwa tò ní dúnbú èèyàn ni. ẹni ó dẹ̀jẹ̀ èèyàn lẹ̀ kí tí wọ́n bẹ láàrin àwọn tá à ń bẹ lọ́hùn. ẹni tí ń jó páàtì ara ẹ̀ dábì tiẹ̀ òun náà tó wá bí àdúrà tá a là ń ṣe òun náà tó ṣe ya Allah ya Allah. wọ́n ń kó bá wa àbí wọn ò kó bá wa. لا يوجد الخير إلا في معادنه. ayé náà wá dojúrú yáyá. Nàìjíríà ọlọmọtò jẹ ayé arú mi ìmọ̀láyé bọ́bá díjọ́ mi ta bọ́bá ṣe pa àbá tún wá. لا يوجد الخير إلا في معادنه. sórílẹ̀-èdè ní Nàìjíríà yìí ayé náà sì ní orílẹ̀-èdè náà sì ní ìlú náà sì ní. àwọn ìjọba wa ó ṣàdánkátà yìí ìpàdé diwájú Ọlọ́run àtàwa pẹ̀lú yìí. ṣé báwọn ìlú mi náà ti ń ṣe náà nì ẹ̀ sì ń gba gbogbo ẹ̀ sì ń yí gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. لا يوجد الخير إلا في معادنه. ọmọ ìyá mi tọ́wọ́ bá sí lálẹ́ yìí inú tọ́lọ́run ní adùn ẹ̀mí wa jẹ́ kan inú pọ́pátì wa tọ́lọ́run ní adùn ẹ̀mí wa jẹ́ kan du ẹ̀mí rẹ. bí wọ́n bá pa ọ́ tó gba lọ́ọ̀yà irọ́ wọn a sì káwọn kan dé lóru gidigidi pa pò wọ́n sì rà á mú wọ́n sì gbé lọ ọ̀tá náà nù ẹni wọ́n pa ń tiẹ̀ tán du ẹ̀mí rẹ dáadáa. والشر بطلبت الشر موجود. mo gbọ́dọ̀ rí di ẹni ọ̀pọ̀ mọ́ mi mo gbọ́dọ̀ rí di ẹni ọ̀pọ̀ kọ́ mi Nàìjíríà yìí gan o orílẹ̀-èdè mi nù kìí ṣe ní àsìkò tá a dákẹ́ nì tó yẹ ọmọ wò báyìí àsìkò wọn là ń lò lọ́wọ́ yìí bá ọba rú òtọ́tọ́ bá lọ sọ wọn sì pa ọ́. alájẹ lẹgẹ àsìkò haza zamanu sukutu ìyẹn dákẹ́ oòrùn òótọ́ yóò máa wá gún ọlá ọwọ́ dákẹ́ pé tó Ọlọ́run ń ọ̀ lágbára àti sọ. àwọn tá a pè é múyàn èèyàn kéèyàn ń bẹ láàrin wọn àwọn tá a pè é máa sọ wa èèyàn kéèyàn ń bẹ láàrin wọn. inú tèmi lèmi wá mà inú tiẹ̀ ni wọ́n mà ẹni àjọ dúró àmọ́nú ara wa gbọ́dọ̀ àwa ń lọ ọwọ́ dàsìkò kéèyàn ò dákẹ́ kọ́ra bọ́ bá bẹnu mọ́tò elérò inú mọ́rúwá gbúngbún ní bọ́ọ̀ bẹ́ẹ̀ tán sọ̀rọ̀ bí eléri gbó làwọn ọmọ olè ní olùsìn wọn bá mú ọkọ máa pa wọn ni ìwọ́sà dákẹ́ tiẹ̀ wọ́n ń wò yín gbogbo bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ òun náà mọ̀ dá sí i wọ́n mọ̀ pa wọn náà ni yóò sì mọ̀ sọ fún yín pé nígbà tí a ṣiṣẹ́ lọ́n kọ́ sọ àmì yẹn ni kì í ṣe pé òun fún wọn o àmọ́ nígbà tí ọba ṣiṣẹ́ ní retí tó tún wí ni nígbà tí ọba ṣiṣẹ́ kọ́ gbọ́dọ̀ mọ́ lọ tọrọ bára yóò sì sọ bí tó ti sọ yóò sì sọ létọ́ wọ̀ ó tún wí lónìí ayé ká dákẹ́ ká máa wúra wa ní pé Ọlọ́run kọ́ sọ́sọ́ àánú wa aláyé rẹ̀ dájú owó náà lórí ogun tí wọ́n náà fojú náà Ọlọ́run kọ́ sọ́sọ́ àánú wa ni bí wọ́n bá kó ìbàdí wọn pé ẹ̀yọ̀ tàwọn àdájì ilẹ̀ gbogbo tí wọ́n ń gbé sàkọ́lọ̀ kọ́ sàánú Ọlọ́run ti sàánú rẹ̀ lórí iná ẹ fọ́ kókó sọ ilé yìí. هذا الزمان الذي كنا نعذره في قول كعب وفي قول ابن مسعود في قول كعب وفي قول ابن مسعود عندما هذا
báyìí ẹ wà fà. Inda mahaza. Danfodi olórí yìí o ọlọ́run bu aláìbáríkà rẹ̀ wà ní iye ọ̀rọ̀. Àmín. Ó ní ha bẹ́ẹ̀ ti ń wáyé yìí. Inda mahaza. Ẹ̀yin múni lórílẹ̀-èdè Nàìjíríà. Inda mahaza. Ẹ̀yin tilẹ̀kùn mọ́ ni tilẹ̀kùn mọ́ dára lórílẹ̀-èdè Nàìjíríà. Inda mahaza. Ẹ̀yin akọ́bọ̀mù gàrí sí ìyàn lọ́wọ́ lórí ipò dára lórílẹ̀-èdè Nàìjíríà. Inda mahaza. Ẹ̀yin tẹ́ ìgbé ẹ̀kọ́ bọ lẹ́yìn ẹ̀ lọ́ọ́ kó wọn wá lórílẹ̀-èdè Nàìjíríà. Inda mahaza. Ẹ̀yin tọ́lọ́run kó wà lé lọ́wọ́ tẹ́ ń jẹ́ apàṣẹ aṣòfin à ń pè yín. Inda mahaza. Bẹ́ẹ̀ bá ń wọlé báyìí tí ń lọ báyìí bí tí ń lọ yìí. Ayé náà ti nẹla nísìnyí gbogbo ẹ̀yin ìyàwó wa tẹ́ ń pọn ọmọ lọ́wọ́ tọ́mọ wọn lọ lẹ́ báyìí. Tẹ́ máa nága ṣé bẹ́ẹ̀ wọn lẹ́wà tẹ́ máa rojọ́ òfò bí ẹ ti ń rojọ́. Odidi ọmọ nísìnyí wọ́n ń gùn ni tí ó kùnà wọn ò ní yọ gẹ́gẹ́ kó mbẹ́. Odidi ọmọ. Àwọn àdúgbò kan bí aago 6 bọ̀ wọ́n ti tilẹ̀kùn wọn wọ́n ti káwọn ọmọ dànù yàrá. Ẹ̀rọ àti dàdákun dàdání tàti kí sáré tán afẹ́kẹ́ bàbá sọ́ọ́sì kìíní à ń wá lúkú à sì ń wá ẹ ti pé oko ẹ̀gbọ́n kan kò mú oko ẹ ni wọ́n tún wá mọ́ ẹlẹ́lẹ́kejì ẹ ti pé oko ẹ wọ́n á gbé kùsùmù ọmọ ọdún 4 níbo lẹ́yìn lọ tẹ́ ẹ fi ń wá àwọn ọmọ àníkì kí lẹ́yìn ń ṣe táwọn ọmọ rẹ̀ fi kó lákàtà yín ọwọ́ ìfẹ́ báwọn làwọn ìyá ti ń ṣe yín sẹ́yìn ó di gàdàgbà tẹ́ dàdé tẹ́ dì mà. ojú làlákà fi sọrí ń dá màáṣá ìjọba Nàìjíríà. Inda mahaza. akínyẹ̀kú sẹ́ ìjọba Nàìjíríà Ọlọ́run san yín lẹ́san. Inda mahaza. ìjọba dáadáa àwọn ìjọba tí wọ́n mójútó wa ní gbogbo ẹ̀ tutù dáadáa kò sí wàhálà à ń gbádùn ara wa gbogbo ní tí ọ̀yẹ́ kò jẹ́ wáyà iná nì láti bí oṣù 3 láti ń tàn kò kú Ọlọ́run san yín lẹ́san. Inda mahaza. omi ẹ̀rọ kálukú omi ẹ̀rọ àdúgbò kálukú àwọn ìyàwó wọ̀ sí wàhálà mọ́ wọ́n sì ní kì í lọ láti bí oṣù 4 ní sítàdúgbò ọ̀ lọ ń dà ní àti ẹ̀wà tì í ńgbà rí pé kò tì mọ́ ẹ fi búlọ́ọ̀kù fọ̀ dànù. Inda mahaza. ìjọba dáadáa ní ìjọba Nàìjíríà ìjọba dáadáa gbogbo ọ̀nà wa ni wọ́n ṣe ti ń ṣe yà á dúpẹ́ fún yín púpọ̀ Ọlọ́wọ́n bá dúpẹ́ fún ìjọba Nàìjíríà. Ẹ̀rí po wa nísìn wọ́n ṣe mítìnì lọ́wọ́ lórí wa nísìn bí wọ́n ti já wálẹ̀ mítìnì nìní kọ́dà wọn ni wọ́n yẹ sínú ń jẹ́ mi lẹ́yìn tó ti pẹ́ lè jẹ́ odidi màálù lórí gbẹ̀ngbà rẹ̀ ẹ wà kóra yín lọ múra omi lóhun ṣe làbẹ́ẹ̀ká tó ń lọ fi líláfikù rẹ̀ sì bọ́nu làbẹ́ẹ̀ká ń bọ̀rọ̀ fún wa líláfikù rẹ̀ sí làbẹ́ẹ̀ká lọ́mọ làbẹ́ẹ̀ká mìnàlá ilé ìlàfikù rẹ̀ sì mọ́ ní kò ní yẹ yín. Inda mahaza. kí ni líláfikù wọ́n tó tún wá wọnú làbẹ́ẹ̀ká lọ́mọ làbẹ́ẹ̀ká. ẹ kó owó fá ẹ̀sìn máa kéwú ké mọ́ lérí pé ń ṣètò ọmọ Nàìjíríà ẹ wá sọ Nàìjíríà la ilaha illallah ẹ wá sọ di àtòdìjẹ máa lọ́wọ́ dépò pẹ́ni tí ọ̀ràn máa ń léèwé ń wá ń ṣe fáàrí lórí ẹni ọ̀ràn máa ń léèwé àwọn tó wá láwọn ọ̀ràn máa ń léèwé ọ̀hún náà kí wọ́n ṣe iṣẹ́ dà tí wọ́n ṣe ní ọmọ rẹ̀ kọ́ sẹ́ ẹ̀rí nǹkan tí wọ́n ṣe wàhálà wọ́n rán wọ́n jáde yunifásitì wọ́n rán wọ́n dààmú ẹ wá sọ Nàìjíríà di pẹ́ni tí ọ̀ràn máa ń léèwé wá ń ṣe fáàrí sẹ́ni tí ọ̀ràn máa ń léèwé ni wọn bá mú dànù ìṣẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ ọkọ oorun ní sọ tìrọlẹ fún ya rẹ ọkọ bọ̀dá tó gbé ìbónú ilé wa wá òun náà tún mọ àwọn ará ẹ òòrí iṣẹ́ láti bí ọdún bíi 15 wọn wà gbọ́dọ̀ dọrọ rẹ nulẹ anybody sarcastically àwọn ọmọ eré ibú sarcastically yìí ni. Inda mahaza. lórílẹ̀-èdè ní. Inda
báyìí náà ni. ولم تحدث له غير. àwọn ẹni ọlọ́run kékékékékéké ẹ gbọ́ tiwọn bá a bá pé gbogbo wọn onírú wá sí tèmi yìí nísìnyí wọn ní wá torí wọn ti mọ̀ pé wọn ní kúrọ́ àmọ́ tèmi náà bá kó bàndí ìlà ọmọ àwọn lọ́wọ́ káwọn sí àmàlù dé àwọn sínétọ̀ dé ta kó wọn tí wọ́n jòkó àti wọn pé sínétọ̀ bẹ́ẹ̀ ti ń ṣe iná ni ẹ ti wọ́n ṣe sínétọ̀ èèyàn kan ṣe irú èyí kọ́ ọmọ ara bọ̀ bẹ́ẹ̀ ti ń ṣe. ọ̀làkàfà yẹn àwọn oníwìyí ayé o a ní sọ yíwùn yá yìí èyí tí ò ní wá ni ò ní wá sínétọ̀ ń bẹ nínú ẹ̀yìn náà nítorí jẹ́ àmà ṣe wá sí báyìí kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti lu ọ̀la yín bẹ́ẹ̀ náà bá gbó báwọn tí náà ti ń lò kọjọ ní rọgbọ fún yín wájú Ọlọ́run. ẹ̀ńdà màhálà. sọ̀rọ̀ ẹ ti gbọ́ kìlọ̀ ẹ sì gbọ́rọ̀ Ọlọ́run kí náà wàá dé tí òfin rí reflect nù sẹ̀mí ayé yín tẹ́ ẹ bá dépò Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín. sáwọn aláṣẹ ni wọ̀nyí àyẹ̀wò ọbẹ̀ àrójú tí wọn bí wọ́n bá fẹ́ dépò ni wọ́n tẹ̀lé kankan wọ́n tẹ̀lé òrò bí wọ́n ti ń wádìí ọmọgà bàbá wa aláǹgbó àtẹ̀gbẹ́sùn bẹ́ẹ̀ wọ́n máa lọ bá wa aláǹgbó àti gbáàkó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wọ́n máa wá ẹ̀jẹ̀ wọn débẹ̀ tán ẹ̀ tún rí wọn má tí wọ́n èlò tán wọ́n máa bọ́njọ́ mi wọn ò ní bọ́ bàtà omi ìwà wọn padà àánú mẹ́kúnnù ó ní mo fún yín 5 million mo fún yín 10 million wọ́n ń dẹ́yìn ni wọ́n débẹ̀ tán dé 10 kọ́bọ̀ ẹ̀ nírí lọ́wọ́ wọn mọ́. ẹ̀yin ọ̀la tẹ́ wàá bẹ̀ ń jòkó yìí sébẹ̀ yìí náà ti ṣe ni òun wà ní yẹ̀rọ wọn wí kalẹ̀ yìí. ẹ̀ńdà màhálà. báyé bá ń lọ báyìí. ولم تحدث له غير. àwọn méjì náà láàjẹ́ ọ̀dà bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́jẹ́ yìí àárín yín àtọ́lọ́wọ̀n ní dàrú. amina. ààrẹ ní sàmì. amina. sinfani min ummati. Ànábì ní ìran méjì inú àwọn ọjọ́ mi. idha salaha. ọ̀yá yìí. karamakallah. idha salaha. àwọn ọ̀ràn méjèèjì ni tí wọ́n bá lálàáfíà tí wọ́n dá tí wọ́n dúró dédé. salahati ummati. àwọn ọjọ́ mi ó sì lálàáfíà wọn ó sì dá. wa idha fasada. àmọ́ àwọn ọ̀ràn méjèèjì ni o tí wọ́n bá bàjẹ́. fasadati ummati. gbogbo ọjọ́ mi ní bàjẹ́. al ulama wal umara. àwọn méjèèjì wo wá ni ìran méjì wo wá ni àwọn àfáà àwọn aláṣẹ akírun sókùlù aláṣùbá ẹdì kalẹ̀ ẹwẹ́ kalẹ̀ ńgbàlẹ̀ ìtumọ̀ àtàṣọ òkú àtòkú àti báàfù tó mi òkú tí wọ́n ewé ńbẹ́ńbẹ́ gbogbo ẹ̀dí wẹ́lò. ẹ̀ńdà màhálà. ṣé wàá lọ sùn jẹ ní àbíbò rẹ fẹ́ ṣe. ẹ̀ńdà màhálà. ayé kan yìí náà láti wà gbogbo ẹ̀ sì ń ṣẹlẹ̀ a sì lẹ́yìn tẹ̀ ń dẹ́rù bà wá ẹ̀yin tẹ̀ wá ń dẹ́rù bà wá tẹ̀ ń bá ń bọ̀ tá a hàn fún yín ipa yín ọ̀wá ká gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kí ni wọ́n ń wá owó náà wọ́n ń wá irú àwọn Sàràkí wá dàtà rí wọ́n ti gé gbogbo orí tó iná tí wọ́n gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ iná irú àwọn Sàràkí dàtà rí o irú àwọn Sàárù ọmọ Àmínú ilé ọlọ́kọ́ ńlá àwọn dà irú bàbá fi olú àwọn dà irú Kámú Ọ̀yà Kàmọ́rù àwọn dà àárín inú yín bá ti ń bá lónìí. ẹ̀ńdà màhálà. orí màálù. ولم تحدث له غير. àníbi alayé dé nísìnyí orí màálù wọn jẹ orí èèyàn lọ. eré wọn ń tẹ̀lé èèyàn. ọba ti dé bí wọ́n ti ń tà á wọ́n ní bí wọ́n ti ń tà á báyìí débẹ̀ wọ́n kọ́kọ́ máa wú ẹ̀yìn ní kí wọ́n tó máa ná
ní bọ́ọ̀lù ìyá ní bọ́ọ̀lù alájà ẹni àjọyọ̀ tó ń ṣe ẹ̀yìn tẹ́ ń ta owó nǹkan báyìí náà ẹ̀ ó ti yẹ kẹ́ ọmọ ọkọ̀ tó ń pè ẹ̀ ní bọ́ọ̀lù ìyá ké bọ́ọ̀lù èmi yìí ta bọ́ọ̀lù àwọn tèmi ń tà náà ló wà ní ẹ̀ lérí eri mọ́numọ́ eri mọ́numọ́ eri ọmọ nẹ́bí Ádámù wọn fẹ́ ra wọn. wọ́n wàá fi rí òun náà ṣe nǹkan fún wọn náà ìwọ náà ó sì gbé dání ó sì máa lò ó eri tiẹ̀ náà ó sì rojọ́ tó kú tó lọ pàdé Ọlọ́run nínú sàárè oorun àkọ́sùn nínú sàárè ẹ jẹ́ bá wà sí ó yẹ kí nǹkan kan bá yẹn lẹ́rù oorun àkọ́sùn ìwọ tó sun rí bẹ́ẹ̀dì rẹ jẹta ó sun rí bẹ́ẹ̀dì rẹ lánàá ọwọ́ kú lónìí ọwọ́ kú òrìrì bẹ́ẹ̀dì ọ̀hún lọ sunu kòtò ìwọ nìkan ẹsìn wíńdò ní orú mú kò sí kòtò bá yẹn lẹ́rù ni pọ̀ bá ń bẹ láàrin wa ní ìtọ́ láburú lọ́wọ́ mọ̀ sí mà wọ́n ti dú àti sùn àmọ́ wa tara wa ẹni ọ̀sà burúkú kú tá a wà kóra wa jọ gẹ́gẹ́gẹ́ ẹ ha kóra ní fún wa ẹ̀kọ́ máa wí kótíkótí àdìmílàmìlà jẹ́ dábẹ́ ẹni ìrìnà wọn ní ìwà wọn dábì ìrírí ara ní ìrìn ní ìwé wọn á ha owó bọ̀ kọ̀ wá fẹ́ gbà yìí tó dọ̀tí ń wo owó lọ́wọ́ wọn pé èyí tó dọ̀tí ní bẹ lókè kò wò ké ń gbà wọn. ọlọ́jà bá ti rí pàlẹ́ wọn ọmọ wulẹ̀ parẹ́ bọ̀ bá máa kí ọ fún ọmọ ké. ìndà màdà wàlámù tàhálùkùlà ògì yàrá. àwọn àbúrò àdébẹ̀ bá filẹ̀ táyé bá lọ bí ti ń lọ yìí tí sàmánì wa yìí ń lọ bí ti ń lọ yìí ẹ̀yin múnimúni tẹ̀ kára mọ́sẹ́ pé a gbọ́dọ̀ fọ àwùjọ wa yìí mọ́ ha. لم يبك ميتا ولم يفرح بمولود. لم يبك ميت bẹ́ẹ̀ bá kú àní sunkún mọ́. لم يبك ميتا. àní kú bẹ́ẹ̀ bá kú àní sunkún mọ́. ولم يفرح بمولود bẹ́ẹ̀ bá sì bímọ àní dùnnú mọ́. لم يبك ميتا ولم يفرح بمولود. ìjẹ̀bú ọlọ́run wá tírafù láàrin wa ọ̀kẹ́rù ó sì lọ yányán. لم يبك ميتا ولم يفرح بمولود. kò sí bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ àwọn ọkọ kò sí bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ àwọn ìyàwó mọ́. ọ̀rẹ́ mi ẹ̀ ló ọ̀dà ìpọ́kọ̀ rẹ ní wọlé bọ̀ wọn o mo sì rí ara àbí tó mo rò pọ́dọ̀ rẹ náà lọ́wọ́ jẹ́ ọmọ bọ̀ aláàánú mi ń bẹ wájú mi ò ní bàbá akíní ń bọ̀ ebi kẹrin ọmọ jẹ lélẹ́ yìí mu ìyàwó ọbẹ̀rù ọkọ ẹ̀ mọ́ ọkọ kọjá àlẹ́ sì ń bá a sọ̀rọ̀ lọ ọkọ tí wọ́n ń pè ó rí mi ni mo rí yín àlejò tó dúró ẹ̀ mọ́ bí ó ti wá ni ìbá àwọn ọlọ́jà wa látòkò ni àtòǹdó wọn ti wá mi wáyìí ọ̀rọ̀ parí ọkọ náà gbálẹ̀ wálé ìyàwó ká mọ́ ìyàwó agbẹ́tọ́ sì dá báyìí lérí bẹ́ẹ̀lì dáàjọ́ ń sùn rán ọmọ gbé rí kò fẹ́ dá fún ọ ìwọ ló ra bẹ́ẹ̀dì àbí mọ́ra ọmọ báyà mọ́fẹ́ ni ó sì bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wá tíráfù láàrin gbogbo wa. لم يبك ميتا ولم يفرح بمولود. àní bí bá lọ báyìí táyé bá lọ báyìí bí ti ń lọ yìí tí ń ṣẹlẹ̀ báyìí tí ń wọlé sinra báyìí tá a rí dájọ́ òdodo tá a rí dájọ́ gidi láàárẹ̀ tó ẹni ó lẹ̀ tó gbà fún. bí ẹ bá kú àní sunkún mọ́ walam yufrah bimawludi a sì ní máa dùn bí àdúgbò lọ́dọ̀ ọlọ́run wọn ló bí máa o àní máa dùn mọ́ nítòkùtà máa wí ni pé ìwọ tún wáyé wàhálà. Subhanallah. nítòkùtà máa wí ni. لم يبك ميتا ولم يفرح بمولود. لم يبك ميتا ولم يفرح بمولود. àwọn àná ti bẹ lọ́hùn àwọn àsìkò náà lò yìí àwọn bẹ lọ́hùn ní pé mọ̀jọ bá wọn láyé ọlọ́run ọlọ́run sì bá wọn ṣe kò bá wọn.
gbogbo àwọn àgbààgbà afá kíkiní ansẹ̀tì òsì yóò tó gbé ẹ̀wù tó gbé wọ̀ ẹ̀rẹ́ ẹ̀wù tó gbé wọ̀ nísìnyí ẹ̀wù rédèrèdè wọ́n ti lọ. ó sì tún bẹ́ẹ̀ lómi ìláyé kò lò ó bá wọn kan wọn ò lò ó àárín nǹkan rẹ̀ wò lérí ẹ̀ àfi nǹkan àdánù àárín nǹkan rẹ̀ wò lérí ẹ̀ àfi tó lè mú yẹn kọlu Ọlọ́run àwa ké kuranu kuranu náà wọ́n tó fi ń ṣe wáàsí lọ́wọ́ nísìnyí ní gbogbo ayé. Ọlọ́run wa ní aa alukurani tẹ́yìn ń ṣe bẹ́ẹ̀ ti ṣe ni law anzalna hadha alqur'ana ala jabalin la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyati Allah wa tilka al-amthalu nadribuha lin-nasi la'allahum yatafakkarun. أعوذ بالله من الشيطان الرجيم. Kùránù náà wọ́n ké ní wọ́n fi bá yẹn wí Kùránù náà wọ́n ké àwọn àtàná wọn bú ẹkún lórí ẹ̀ Kùránù ọ̀hún làwọn wá ń ké. Bismillahi rahmanir rahim. Law anzalna hadha al-Qur'ana ala jabalin. Mọ́jọ jẹ́ law anzalna. Law anzalna ló tún yìí. Law anzalna bó ti wà nìyẹn. hadha al-Qur'ana ala jabalin. Ọlọ́run nígbà tí mo fẹ́ sọ Al-Qur'ani kalẹ̀ tó bá já sí pé mo sọ kalẹ̀ ala jabalin lérí òkè kan òun mo wá gbé Kùránù lé báyìí nígbà mo fẹ́ sọ kalẹ̀. لرأيته خاشعا متصدعا من خشية الله. Ọlọ́run wọ́n ẹ̀ bá rí لرأيته خاشعا متصدعا من خشية الله. لرأيته خاشعا متصدعا من خشية الله. Ọlọ́run ẹ̀ bá rókè náà khashi'an ìbá máa gbà mutasaddi'an gbígbà tí ń gbà ní mutasaddi'an tí ń fi ń ṣe pẹ́pẹ́ ń fúrú. من خشية الله. nípa bẹ̀rù èmi Ọlọ́run tọrọ mi ń bẹ nínú Kùránù tí mo sọ lé lérí ni. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. Kùránù ọ̀hún là ń ṣe bá a ti ń ṣe yìí. kò sẹ́ńtà ké fún tánìsì bó mèéká fẹ́ sí ṣọ́ọ̀bù táyà nìsín èmèéká tọ́ba pàwọ́ àfa alọ́ọ̀kìlì àwọ̀nù ṣọ́ọ̀bù èmèéká nìsín àmọ̀ da Kùránì ilẹ̀ àwọ̀nù ṣọ́ọ̀bù ṣúkúdì àmọ̀ da Kùránì ilẹ̀ àwọn tànà òsèrè ni wọ́n fi ń pè ni wọ́n fi ń dáhùn ni wọ́n fi ń bẹ̀ lọ́rọ̀ fi ń gbọ́ àtúnhàn Kùránì fún ṣúkúdì àtúnhàn Kùránì fún òun tó mú òun tún gba gbogbo ilẹ̀ tán lọ́wọ́ wa ńlọrin bí ti ń rà yìí bẹ́ẹ̀ ni ń rà yìí gbogbo fámìlì àwòsí wọn rà tán ẹ̀yin lẹ́fún Kùránì mú ẹwà yẹra gé àtàlẹ̀ wa fún débẹ̀ mu èyí tó tó kù náà èmi ká ó tún rà. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. Al-Qur'ani kalamullah ọ̀rọ̀ Ọlọ́run ìwọ tí wọ́n ń pè ní Musa kalamullah nígbà wọn ò tiẹ̀ mọ̀tún mọ́kọ rẹ̀ Al-Qur'ani ní kalamullah kalimullah ni wọ́n ọlọ́rọ̀ Ọlọ́run ní kalamullah olóòsì ẹbí mi ẹwù dídìrín. Man qala bihi sadaqa.
ẹni wọ́n bá Al-Qur'ani bá yín sọ̀rọ̀ òdodo lọ́sọ̀ o wa man hakama bihi adila ẹni wọ́n bá dájọ́ pẹ̀lú Al-Qur'ani ìdọ́jọ́ tó wà tó gbalú sí huwa dusturullahi al-mubin. òun ló fi Ọlọ́run tó fojú hàn tí ò sí tó lu òfin Ọlọ́run nìyẹn àwọn constitution tiwa àyípadà lọ́dọọdún ni tí baba Tinubu ọ̀tọ̀ tí Buhari olóko mi ọ̀tọ̀ nígbà wọn ti kó ń bẹ wọn ti rí òfin tí ẹ ti dànù nígbà baba Mina tó ti kó ń bẹ òfin ẹ ti dànù òun da gbogbo nǹkan rú nígbà tiẹ̀ ẹni ọ wọlé wọn ò gbé fún wọn tún fìyà ìmọ̀dí jẹ ó tún kú sẹ́wọ̀n ọwọ́ àdọ̀sán kan òru kan ọwọ́ àlọ́ tẹ̀wé ọwọ́ à ń ka ìwé tóun lọ wọlé ẹ̀ gbé fún ni àwọn alágbájá lọ́wọ́ nínú ọkọ̀ ọmọ gbé fún àwọn kìnìún ẹwà Haúsá ẹwẹ́ tó lóun kéwú ẹwẹ́ tó láwọn ní ìmánì Ọlọ́run lẹ́sàn-án sì ń bẹ ẹ̀mí Ọlọ́run ẹ máa gbé òun náà bí agbé báàgì ẹ̀sán nu gbogbo owó náà tó wá rí kóńgbà tí ń ṣèjọba òun lọ́wọ́ tí ń pàṣẹ tí ń ṣe tó wá gbádùn ẹ̀ níná ojú kan náà ni bí àpótí ẹjọ́ yẹ yín gbẹ̀sẹ̀ ń bẹ ẹ̀san bẹ ó lè lọ ọgbà ẹ̀san Ọlọ́run òun là bẹ̀rù àwọn tó dá làwa ń bẹ̀rù àbẹ̀rù Ọlọ́run àwa ń bẹ̀rù àwọn tó dá ẹ bá wà náà sí bẹ́ẹ̀ ní wọ́n ní gbọ́ His Excellency the Governor of Kwara State wọ́n ní aago méjìlá ọ̀gbọ́dọ̀ olùbákálukú kọ́dà ẹ̀ ní ṣe ábàná torí wọ́n mú olúwa èèyàn mú èèyàn lábẹ́rù wọn o Ọlọ́run tó wá dé èèyàn ńkọ́ òun lẹ láyà sí ẹ má mutí àmúyẹ́ra là ń mú ẹ má mú kínní ẹ má mú kínní ẹ má ta tẹ́tẹ́ ẹ má bàrà tara yín jẹ́ ẹ má gan ara yín ẹ má gbogbo tọ́lọ̀ ní àmọ́ ṣe à ń dún à ń ṣe ni àwa ń béèrè pé kí Ọlọ́run ó ṣe ó sì ní sùúrù yín sì ń wò wá pé yín sì ń kàn àmọ́ kéèyà yín ń wọ ọ̀ràn bóyá ó túbá tọ́ ọ bá túbá máa fi rí jìn ọ́ tọ́ ọ padà bẹ̀ mọ́ tọ́ ọ bá wá níbẹ̀ náà ni tọ́ ọ bá kú èmi ṣẹ̀ṣẹ̀ wá ṣó èmi Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣó ara mi n ò rí nǹkan mọ́lẹ̀ ẹ̀rí fẹ́ nìkan láyé ń jẹ Buhari Musa ti dáyé kí ọ̀ya ẹ̀ là ẹ̀ kì í bọ̀ ẹ̀ fi bọ̀. bí lọ́rí mi ti tó yìí kò sọ́lù ẹ̀ tó yìí lọ́gẹ́ Buhari ní kó wọ́n má di ẹ̀ abẹ́rẹ́ wa àbí onímọ̀ orí náà sí ọ èmi gan orí náà ríra mi ìrìn náà ríra mi kẹtọ́ àgbà fẹ́ rí náà rí ọ bọ́ ọba ti lè wí bẹ́ẹ̀ pé kọ́ ọmọ rẹ ọjọ́ ẹsẹ̀ rẹ iṣẹ́ tí ọ̀dà ń bẹ lọ́wọ́ rẹ tó ń ṣe tó bá kú wọ nìkan sọ wá gbà pípẹ́ nìkan bàbá tó ní ọmọ yìí lọ́dún bẹ̀rù wọ́n fẹ́ gbógi ọsàn yìí wọ́n máa ka ọ̀tọ̀ lẹ́ni ọlọ́sàn o bàbá wa gun ọsàn àwọn anìkọ́ mọ̀ wọ́n lọ́dún ọba ti lẹ́yìn kẹ́tí mọ̀ kókó wọ́n ń bọ̀ bàbá kébí tó ti sọ̀kalẹ̀ o ọmọ wa dúró ọmọ ń wọ̀ tún ń wò sí lóòótọ́ bàbá dungi àbá kásàn kínní ọ kásàn kejì ọmọ wa ní ọmọ ọ̀rẹ́ nìkan kan ọmọ wa ní bámi wọ́n bọ̀ alóòrò àwọn bọ́ọ̀lẹ̀ pẹ́ bàbá wa bọ́ọ̀lẹ̀ bàbá ọ̀rẹ́ nìkan wa ní ọ̀gbádùn ni mo ní bẹ́yẹn bá ń bọ̀ ní kọ́ sọ fún mi ó ní bámi mo gbọ́ pé níbẹ̀yẹn bá ń bọ̀ mo wá wo bí mi ti dúró tẹ ní kí n máa sọ ọ̀tún kí n máa sọ òsì ẹnìkan sì ń wá ń wo èmi pẹ̀lú yín tálẹ̀mọ̀tọ́ máa ń rí báàsì ẹ̀ẹ́dá akọ ọlọ́run ni dáadáa kọ́ èyí tí wọ́n kàkàlẹ̀ bàbá ọ̀sàmọ́ bàbá ń lọ lé ni ó ní ẹnìkan kan ọ̀wá lóòótọ́ àmì mi pẹ̀lú yín ẹnìkan bẹ tí sì wọ́n ń wò wá ẹ̀wọ̀n ọmọ ti ṣe wáàsí fún bàbá alọ gbé kínní orúgbòhùn gbogbo ẹni tí ọba ganu lé àwọn níyìn kọ́bọ̀rọ̀ ga èyí ṣètò ọba tí kálukú jẹ́. إذا ما خلوت الدهر يوما فلا تقل خلوت ولكن كل علي ركيب ẹnìkan bẹ tí ń wọ ọgbàgbé ni ẹni ẹfẹ mi sí ọ lára tí wọ́n gan ọmọ bolẹ̀ mi wà ọkàn mọ̀ pé ọ lẹ́mìí ni ń bọ̀ lọ́wọ́ àánú ara kò yé ọ
ẹni tó ní kọ́ mọ́ jáde látara rẹ̀ ibi ọgbà jáde bọ́mọ òun ti tóbi tó ọgbà bẹ̀rù jáde ìsì tún gbàbẹ̀ jáde tá ọlọ́run tó ní kó wáyẹ̀ fún mẹ̀mí ọlọ́run tó rí tooro bó ti wà tẹ́lẹ̀ odidi ẹ̀dá gbàbẹ̀ jáde tó fẹ̀ ńgbà náà ńgbà ọ̀yá ọlọ́run sì tún pa á mọ́ ó sì di tooro ọ̀ràn tí ọlọ́run ni omi tí ń jáde lára tiẹ̀ tí wọ́n ń pè bàbá àbèjì bàbá àbẹ̀ta ọmọ rẹ̀ di mẹ́sàn-án ọmọ rẹ̀ di mẹ́rìnlá ọlọ́run kẹ́ wọn púpọ̀ omi òun náà ní ń jáde lára ẹnìkan 30 ọdún ni kò bí nǹkan kan sọwọ́ gbàgbé ọlọ́run ẹ mú wá sí ìwúrọ̀ lé lálẹ́ yìí ìpín tá a bá ṣe ńlágbà àwọn tó bí èmi tí wọ́n ṣe nígbà yìí. ìwọ náà ṣiṣẹ́ rẹ kọ́mọ rẹ ó lè gbà. Bismillahir Rahmanir Rahim. ọlọ́run yá àwọn ọmọ tèmi náà lálùbáríkà mọ́ bẹ́ẹ̀ ni. Alhamdulillahi Rabbil Alamin. bá ń dá wọn lọ́lọ́ àwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ar-Rahmanir Rahim. wọ́n jẹ́ wọ́n ṣẹrú ara wọn. Maliki Yawmiddin. jẹ́mi tiwa náà ó gbọ́n gbogbo wa yányán. Iyyaka na'budu wa iyyaka nasta'in. gbogbo ẹ̀yin abiyamọ ẹ jẹ́ wọn mọ́. Ihdina as-siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. ọlọ́run dákun ṣàánú wa. Ghayril maghdubi alayhim waladdallin.